K on Top TV on YouTube. Watch, like, and subscribe. Pátápátá tẹ́ ń gbọ́ wa ìyẹn náà ní dédé àkókò yìí gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín pé ọmọọba Lanko ọmọọba Dubai la máa gbé wá sórí ètò wọ́n ti wà pẹ̀lú wa ìyẹn náà ní dédé àkókò yìí a kí yín bàbá wa. Èmi náà kí yín o agbógbádùn lónílé lórúkọ lálejò nílé àtẹ̀yìn odi ọkùnrin obìnrin òṣòlù àjẹ́lú gbogbo kí gbogbo yín o àfáàlú adáhunṣe mú kí yín Lanko lóko tèmi àjọ̀nú èèyàn tó lọ́n ṣe lábàrá lórí ẹkùn tó mọ̀ sí wẹ́ẹ̀dìn fódì ẹni ọba lè tra irú ẹ̀ kó gbìyànjú ẹ̀ wò. ẹ ṣé gan ni bàbá wa Lanko ọmọọba Dubai Lanko ọmọọba Dubai kí lorúkọ yín gangan. ṣé tí wọ́n sọ mí. àbí sọ. Adéọlá Kazeem lóko mi ọmọ Ṣórẹ̀mí nílùú Abẹ́òkúta tí mo ka Ẹlẹ́gbà Aláké tí mo ka primary school ní Anglican school Asálù Oyètọ́lá tí mo ṣetán ní Àjùwọ̀n high school ìyẹn ní Àkútè Àjùwọ̀n under Ọ̀tà local government. òun náà lẹ ti gbọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ibi tí bàbá wa tí wọ́n ti ṣe kíni tí wọ́n ti wá àti ilé ìwé tí wọ́n lọ gbogbo ẹ̀ lẹ ti gbọ́ ìyẹn náà lẹ́nu. ẹ sọ ti yunifásitì o. ẹ lọ ni. I finish in Unipetro and I have HIV in English. Unipetro. Unipetro. Uni ni uni yìí. bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ náà ni. ó dà bàbá táwa ní ká wa máa sọ kí ló bí Lanko ọmọ Dubai yẹn kó tó di pé a ò wọnú ìbéèrè lọ gangan. ọ̀rọ̀ lámà ni nígbà tá a bẹ̀rẹ̀ tíátà náà ní bíi 50 ọdún sẹ́yìn ní Mushin nígbà kú ní group Adesho theatre group lèmi jẹ́ nílùú Mushin tọ́bádẹ́wò generation theatre Mushin náà ní púpọ̀ ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni kó tó di wípé oníkàkú bẹ̀rẹ̀ sí ní split lèmi jẹ́ Adesho theatre group Adéọlá Ṣórẹ̀mí theatre group Adesho nígbà tí bàbá wa Adelove wà tí gbogbo wọn wà so we thank God agbìyànjú ẹ̀ nígbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ Àgbàyà Akàn ni mò ń jẹ́. Àgbàyà Akàn. Àgbàyà Akàn wọ́n rí pé orúkọ yẹn gùn jù nígbà tí wọ́n yá máa di bàbá Lanko ẹni tó ń jẹ́ Lanko nígbà náà òun ni Shilo tó ń kọrin yìí. ok Tókè Àjàyí Shilo ló ń jẹ́. tó kọ why me. Shilo òun ni Lanko èmi ni bàbá Lanko. nígbà náà máa lọ ń tọrọ ẹ̀ lọ́dọ̀ màmá ẹ̀ ní Market Street ní Mushin màmá ẹ̀ ń ta gàrí so ó lè lùlù mẹ́sàn-án pọ̀ ẹ ti ń wo Shilo Àjàyí o ó lè lùlù mẹ́sàn-án pọ̀ a máa lọ tọrọ ẹ̀ màmá ẹ̀ á fà fún mi màá mú a lọ ṣe stage màá dá padà sílé ṣùgbọ́n nínú tíátà lórin ti bẹ̀rẹ̀ níjó ti wà ibẹ̀ náà lóníkàkú tí màá rí ibo ni mo fẹ́ rìn sí ẹni tó bá lóun ṣiṣẹ́ tíátà àwọn òṣèré kò dictate ara ẹ̀ ni ọ̀tọ̀ ni pé mo ṣe ọ̀tọ̀ ni pé ó ṣe mí ọ̀tọ̀ ni pé mo ṣe ara mi ibi tó ti ṣe ara ẹ ni pé you don't dictate who you are. Ọpẹ́yẹmí Àjàyí tí mo sọ Shilo Ọpẹ́yẹmí yẹn ó rí wípé nínú gbogbo tá à ń ṣe kiri orin lòun láìkì Kérúbù and Séráfù dẹ̀ ni so ní ìsìn ṣé kò jẹ́ èèyàn òun ló ń jẹ́ Lanko nígbà tó wọn ò ṣe tíátà mọ̀lẹ́bí wá bẹ̀ sí jẹ́ Lanko èmi ni bàbá Lanko èmi ni bàbá Lanko so òun ní ìsìn Ọpẹ́yẹmí Àjàyí Shilo mo lè fọwọ́ ẹ̀sọ̀ lẹ́nìwé ẹ̀ pé ọmọ mi ni ọmọ iṣẹ́ mi ni. ó dáa tábà ní ká wa máa sọ bàbá ó ti tó ọdún mélòó báyìí tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà àti pé ǹjẹ́ ẹ tiẹ̀ lọ́gà ní ìdí iṣẹ́ tíátà. ó ti ṣe díẹ̀ o mo ti lò 50 plus o. inú ẹ̀ náà ni mo kọ́ ijó lọ́dọ̀ Ògúndé ọdún 11 and I danced for Lagos State Art and Culture for 15 years. mo nọ́gà tó pọ̀ Adé Ajíbóyè Big Abbas ọ̀gá tó kọ́ mi ń ṣe tíátà. Big Abbas Adé Ajíbóyè papọ̀ Arákọ̀ngúdù Jìgàn ìyẹn ti kú ọ̀rá fẹ́ gbogbo wa ọ̀dọ̀ ẹ̀ láwà. nígbà yẹn. so Akeem Ògúndé gangan ló wá ń dùn wá fún ijó lọ́dọ̀ Ògúndé kọ́lọ́mbà mi lọ́ra ẹ̀mí wọn kí kò jìjì mọ́ pa wọn wọ́n sì wà lọ́sọ̀ọ̀sà báyìí ọ̀gá mi ti over 70 báyìí
kó lọ má fi kú pa. àmín. So mo nọ́gà mo tẹ̀lé yàrá mbòrí mo rí báàgì lẹ́yìn wọn, mo tẹ̀lé gògó rí mo rí báàgì lẹ́yìn wọn, mo tẹ̀lé lọ láti jẹ́rí mo rí báàgì, ṣùgbọ́n adúpẹ́ lọ́lọ́run gbogbo báàgì tá a rù náà àrù lásán. Torí ẹni tí ó bá sìn yẹn wọn ò ní sìn. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹni ó ti over 50 years Ògògó dẹ̀ ṣe 60 láìpẹ́ yìí, báwo ni Ògògó ṣe wá jẹ́ ọ̀gá yẹn? Má bínú sí ìbéèrè yẹn. Ògògó ìṣọ̀gá mi. Nǹkan tí mo fẹ́ mọ̀ ń pa ẹ. Pé à ń tẹ̀lé yẹn pa wa náà wá. Òkè àwọn wá bó ṣe fẹ́ jọra wọn pé wọ́n sì ń pe àwọn eléyìí. Àwa náà ti ní wọ̀n bá wọ́n sì ń pa wọn ní ìta bá ń tẹ̀lé wọn. Wọ́n máa ráwa náà bí ojú wọn sìn tún sìn. Àwa dúpẹ́ lọ́lọ́run pé Ọlọ́run jẹ́ kí wọ́n sìn tún sìn. Kò yọ. Ó dà tábà wá ní ká wa máa sọ nítorí pé wọ́n ní èèyàn ò lè ṣe nǹkan kó má ṣe nǹkan míì nítorí òfin orí ibi tá a ti ń ṣe ètò. Ọjọ́ wo gan lẹ lè sọ pé inú yín dùn jù ní ìdí iṣẹ́ tíátà yìí? Nítorí pé ìgbà tá à ń sọ àwọn ọ̀rọ̀ kan ẹ sọ àwọn ọ̀rọ̀ kan ìyẹn nígbà tá à ń sọ̀rọ̀, ṣùgbọ́n tábà wá ní ká wa máa sọ ọjọ́ wo gan lẹ lè sọ pé inú yín dùn jù lọ ní ìdí àti inú yín tó rí bákan jọ ní ìdí iṣẹ́ tíátà yìí? Ìjọ́ tí inú mi dùn jù náà níjọ́ tá à ń tò fẹ́po. Tẹ́ ń tò fẹ́po? À ń tò fẹ́po. Epo petrol. Táwọn ọmọ ta ní kèmí jáde àwọn bàbá olówó wà lórí láì wọn á mẹ́mi lọ di iná sùn. Epo 3,000 40,000 mo fi rà ó pọ̀. Ìjọ́ yẹn mo mọ̀ pé lóòótọ́ mo lórúkọ. Ìjọ́ yẹn inú mi dùn. Ọmọ kéèyàn tó ká tó láti bí lọ gáréèjì. Kí wọ́n ní tó wà lè filẹ̀ ọmọ bá ó yá ẹ̀yẹn tẹ̀lé wa. Wọ́n dẹ̀ ṣí géètì mo dẹ̀ lọ rẹ epo. Lọ́ọ̀yà wà nínú mọ́tò. Adájọ́ wà ńbẹ̀. Dókítà wà nínú mọ́tò ńbẹ̀. Ọ̀gá ọlọ́pàá wà ńbẹ̀. So wọ́n mú mi torí pé sẹ̀lẹ́bù ni inú mi dùn. Ó dà tábà wá ní ká sọ ìdàkejì nǹkan tójú yín ti rí ní ìdí iṣẹ́ tíátà yìí. Máa lè sàn yẹn o. Tábà sọ ilẹ̀ aṣú. Gbogbo oríire pátápátá ẹrọ̀fọ̀ ló bẹ̀rẹ̀. Ẹrọ̀fọ̀. Ó kọ́kọ́ tẹ ẹrọ̀fọ̀ yẹn wọ́n fẹsẹ̀ kú dọ̀tí kó tó débi tó ń lọ. Lẹ́yìn ìdọ̀tí okùnrin ojú ti rí gbẹ́dọ̀ la fẹ́ sọ. Nídìí iṣẹ́ tíátà yìí. No network ló wá mú mi kúrò lọ́dọ̀ Ògúndé pé tó ṣe ń bí tó. Ìwọ náà lọ dádúró rẹ̀. Ìyẹn ìyàwó yín. Àwọn tí kò ń yàwó mi. Àmọ́ mi ni o. Ok ọmọ yín ni wá. Ìyá mi mo ṣe ìyàwó. Ó dà tábà wá ní ká máa sọ gẹ́gẹ́ bí mo ṣe béèrè lẹ́ẹ̀kan ìdí iṣẹ́ tíátà yìí àwọn tó ń ṣe ń bọ̀ kí nìkan tẹ́ ẹ lè sọ fún wọn gẹ́gẹ́ bí àmọ̀ràn. Nǹkan mẹ́rin ni mo fẹ́ sọ fún wọn. They just have to be a disciplined material. Disciplinarian. You have to be disciplined. To bá fẹ́ débi tó ń lọ, you have to be prayerful. Or the money mission and focus. Bẹ́ẹ̀ni. Respect yà wá pọ̀ fún ẹ. Kò sí nǹkan kan tá à ń jẹ. Nídìí iṣẹ́ tíátà lénìí. Fine, àwọn ọ̀gá wa wà ń bẹ̀ o. Bàbá sùn kọ́ ń dẹ̀lẹ̀ fún wọn. Aláràn gbogbo wọn gbogbo àwọn ọ̀gá tó ti lọ yẹn. Gbogbo àwọn ọ̀gá tá à ń sọ yìí náà. Púpọ̀ nínú ọkọ ló ranjú mọ́ di MC. Bẹ́ẹ̀ni. MC yìí àwa ló ń tọrọ àlọ́ sọ fún bàbá ọlọ́mọ pé kó jọ ọ́. A máa ń sọ̀rọ̀ ká máa bá wọn pe àwọn èèyàn tá a mọ̀ pé yóò padà dọbẹ̀. Ní pé ká ronú kí ló tún kàn lẹ́yìn acting. Then àwọn ọmọ wa tí wọ́n ń dé wàá rí pé púpọ̀ nínú wọn ń lọ ọdún 3 ọdún 4 tó bá ti lò star wọn ti wá fún ó tún lọ nìyẹn. Then àwọn obìnrin wa kọ́ kíyèsí. Àwọn ọkùnrin tẹ́ bá pàdé ń sìn wọ́n máa ń like nítorí orúkọ tẹ́ ẹ ní. Tó bá fẹ́ yín sílé tán wọ́n á stop yín wọ́n pa kàrí àyẹn ni o. Òun yẹn ni ò ń jẹ́ kí any obìnrin actress in abroad Nollywood Bollywood everything wọn ní o because they have passion for that job more than the o. Ìyẹn òun ṣiṣẹ́ yẹn onífẹ̀ẹ́ òní kó má tọ́jú ilé ẹ o. Jẹ́ kọ́ ọmọ kàrí ọmọ ẹ̀ parental care wọ́n pè nǹkan kan bẹ́ẹ̀ ìyẹn ni pé tọ́jú ọmọ ló ń jẹ́ káwọn ọmọ púpọ̀ nù wá fẹ́ rí àyàkuyà dáàfẹ́. But we thank God Ọlọ́run ti ń bá wa ṣe kinní sí gbogbo yẹn sìn kò sí yẹn mọ́. So ẹ jẹ́ ká mójútó lé àwọn obìnrin wa obìnrin mi àdé location àjòkó nínú jíìpù tó gbé wá àtọ̀yìn sí ilẹ̀ àwọn ọ̀gá jókòó báyìí nígbà tó jẹ́ pé machine làwọn gbé wá ẹ̀ tó wà nínú jíìpù ò ní fẹ́ wá kí ẹ bọ̀ wọ́n ti gbàgbé pé obìnrin tí ò lórí ọkọ
tó mú kí mọ́tò dání ọkọ̀ ọ̀run ò ní jìnnà sí o torí ọlọ́kadà tó fẹ́ fẹ́ tó jẹ́ bàbá ọmọ ẹ̀ kò ní lè kọdún sí torí kí mọ́tò ọwọ́ ẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. o tí ì jẹun fi toothpick sẹ́nu aláàánú oúnjẹ ó jìnnà sí o tí wọ́n bìlí ipò ṣe yóò ní. so ẹ jẹ́ ká fọwọ́n gan respect kí wọ́n padà sínú mọ́tò ẹ̀ wọ́n ló lè pò ẹ̀ kò sẹ́ni tó ní kó má lò ó bọ̀ ó ti rí pé mo páàkì àwọn ọ̀gá náà jókòó yìí ẹ rà sá ẹ kú jókòó àwọn ọmọ kan ń ṣe o ṣùgbọ́n àwọn tí wọ́n ò bá mọ̀ ṣe kán mú lọ́kùnkún dùn. Respect happens to be a reciprocal and every upcoming kó gbọ́dọ̀ mọ̀ pé you have to be creative ṣeun tẹ́nìkan ò ṣe rí creativity makes you professional n tó jẹ́ kí láńkó dá dúró nínú àwọn tá a jọ ń ṣàwádà nìyẹn torí tẹ́ bá gbọ́ lẹ́nu mi ẹ má fi wé o ibi ìrè bá nìdí tó bá lọ́rọ̀ ẹ̀hún pé yẹn lásán bá dẹ́n wò wọ́n kàn lùtù o so ẹjẹ́ àjòkù ká máa ronú gbogbo adájọ́ ń ṣe kọ́mẹ́dì púpọ̀ ọ̀nù wa àti lórúkọ kò jẹ́ kẹ́lómi ronú mọ́ n tó ń rò ní mo ní déètì bí bọ̀ kí ni mo ń lọ sọ́ńbẹ̀ tó yàtọ̀ sí ní tí mo sọ ń bí wọ́n rò so advice mi yẹn. rora ẹ ṣe gan ni ọ̀rọ̀ wa kó tó di pé a yọ̀ǹda yín ìyẹn náà lórí ètò fún dídí àkókò yìí ẹ má bínú. ẹ yọ̀ǹda mi station mo wà ní ṣe máa kọ statement mi tá a fi ṣe tán. ok tá a fi ṣe tán kì í ṣe pé tá a fi yọ̀ǹda yín. yọ̀ǹda mi láìsí sẹ́ẹ̀lì. ẹ má bínú. so mo wá fẹ́ béèrè ìbéèrè kan tó jẹ́ pé tẹ́ bá lè dá mi lóhùn inú mi máa dùn. ọ̀nà méjì yẹn o. ọ̀nà àkọ́kọ́ kí n lè mọ orí ìbéèrè tí mo fẹ́ béèrè. ọ̀nà méjì ni mo sọ fún pé kó o ṣe kíá. ok. wọ́n má di pé mo dìde ń bi dáfí o. àkọ́kọ́ ń bẹ̀ ni pé àjọṣepọ̀ wo ló wà láàrin ẹ̀yin àti àwọn tẹ́ ọjọ́ ń ṣe kọ́mẹ́dì láì bí Òkèlè apá tó ṣẹ̀ jáde náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àti wọn àwọn tó jẹ́ pé gbogbo wọn pátápátá ẹbí mi ni àfi tó bá ń tanra ẹ̀jẹ̀ tó bá ló lẹ́bi you are a failure àwọn tẹ́ ẹjọ́ ń ṣe tẹ́ ìrírà léèdè àwọn tó yẹ pé tí problem bá dé àwọn ni wọ́n kọ̀ pé kẹ́bí ẹ tó dé àwọn yẹn láìkọ̀ yọjú gbogbo wọn pátápátá àwọn ọmọ mi ẹbí mi family mi tí n bá dé ni wọ́n dùn mọ́ lọ ṣiṣẹ́ Òkèlè lọ́la ọdún ẹni máa wà fún 4 days ṣe pé bóyá owó ló sẹ́ǹdì sí mi bàbá ẹ máa bọ̀ mo mọ̀ pé èmi náà sáà ni máa lọ lẹ́kọ̀ọ́ ní máa lọ bẹ́ẹ̀ àgbà wọn ò tí nǹkan máa ṣe so ti yé sìn so àtàpá o Òkèlè I pray for them the sky will be the limit for them wọn á gùnkè bọ̀pọ̀ jẹ́ ká ronú ká lè jẹ́ legend lọ́la mo tán pè ní comedy oní tó sọ ń sìn ẹni tó sọ lójú ẹ̀ tó wá ń drive lọ tó wá rántí nǹkan ẹ̀ tó bú sẹ́yìn tíyàwó ẹ̀ wá ń bí pé anything the problem wà ní bàbá wèrè ní bàbá ẹ̀ because comedian bàbá wèrè náà máa ń padà pé wọ́n lọ́tà bàbá wèrè lẹ́yìn yes ìyẹn ni pé inú wọn dùn sí tó ṣe pé olórí burúkú ni bàbá lápò yẹn ṣe gbọ́n tó sọ yẹn ìpè náà máa ń gbé wá iṣẹ́ tọ́lọ́run wá bá wa ń sọ dàdúrà wọ́n jẹ́ kọ́mọ̀ there's difference between comedy there's difference between jester ló ń daṣọ sínú party comedian gbọ́dọ̀ ní impact àárín àwọn èèyàn tó bá wà tẹ́yìn ṣe fàájì lásán wọ́n gbọ́dọ̀ mọ̀ pé wà ń bẹ̀ that is comedian. àdúpẹ́ lọ́wọ́ yín pé a pè yín ẹ̀dẹ̀ jẹ́ wa lágbára Ọlọ́run ẹ máa lọ wájú ni ẹ kó wa jẹ pé ẹ ní kú ní rèwerèwe torí rèwerèwe lẹ́sìn wa báyìí at 60 something. mo ti ń kọjá rèwerèwe. ẹ ti ń kọjá bẹ́ẹ̀. mo ti ń kọjá rèwerèwe. bọ́ ẹ tí ì ní lọ báyìí nítorí pé a sì nílò yín. ikú náà ò yí sí i wọ́n dún bó ẹ̀dì yọ yàgbé ara wọ́n pa màálù ọ̀fọ́gbọ̀ ìsinmi náà plan fún kú báyìí. fọ ká sì máa gbádùn yín lọ torí àwọn èèyàn ń gbádùn yín ó dà ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin olólùfẹ́ wa náà lẹ ti gbọ́ ìyẹn náà lẹ́nu bàbá wa ìyẹn náà ní Láńkó Ọmọọba Dubai. ẹ fi princess sí o princess. ok wọ́n ní princess Láńkó. Ọmọọba Dubai. bàbá olóyè bíi 6. ẹ dárúkọ ẹ fáwọn olólùfẹ́ wa. ọ̀kan lọ́mọ kirikiri. kiri. olú ọmọ pàǹtí. mayegun eléwé ìran. police station lẹ́yìn dárúkọ. bọ́bagún wà gbogbo sontu. police station lẹ́yìn dárúkọ yẹn. èmi náà ní ẹ fi jẹ afọbajẹ gbogbo alágbà. ló bá tán. ẹni tó bá lè jẹrú oyè yẹn kó jáde wá. kó jáde òótọ́ dẹ̀ ni. gbogbo olú tó ń sọ yìí ìlú bàbá àwọn kan ni gọ́ọ̀mẹ̀ntì lọ́lọ́kọ́ tó ń wọ̀n bẹ́ẹ̀. ọmọ kirikiri wà ọmọ alágbọ̀n wà ọmọ eléwé ìran wà. ọmọ tuntun wà. ó tẹ̀ ti lọ bẹ́ẹ̀ ẹ ṣe gan ni bàbá wa àdúpẹ́ lọ́wọ́ yín. inú wa dùn ẹyẹ èèyàn mi ẹ máa bá ní wo ìkànnì yóò ìkànnì tó dáa ni àwọn ó darúkọ ìkànnì fún yín gbọ̀ngàn bá nídìí nǹkan kan lọ́wọ́ wa
bóyá ẹ̀ ń ṣe pàtí ẹ fẹ́ ṣe gbá ẹ fẹ́ ṣàwo ẹ fẹ́ kí wọ́n bá yín kọ́fà àwọn á pe nọ́mbà fún yín ire ni o ayọ̀ ní tèmi ti yín o thank you. ó dá ẹ ṣe gan-an òun náà lẹ ti gbọ́n lẹ́nu bàbá wa ìyẹn náà ni Princess Lanko ọmọọba Dubai nítorí pé àwọn náà lágbà lálejò ìyẹn náà lé ní mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan tó bá ní kankan tí ó jẹ́ pé ẹ fẹ́ darí ayẹyẹ àbó ní kankan wọ́n ti endorse wa báyọ̀ wọ́n ní ká ẹ pè wá 07064277018 07064277018 òun ni nọ́mbà tó jáde sọ́dọ̀ wa ẹ jẹ́ ká pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láyọ̀ thank you. K-on-top TV ìkànnì lórí YouTube ẹ subscribe kẹ́ ẹ máa wòran ayọ̀ K-on-top TV ìgbádùn yín ló jẹ wá lógún ẹ mọ́ gbé kó ń bẹ̀ ẹ like kẹ́ ẹ tún share.